gbogbo ẹ̀yin fáǹsì King Dr. Saidi Òṣùpá ẹ dákẹ́ ẹ foríjì mi, ẹ dákẹ́ ẹ ṣàánú mi, ẹ dákẹ́ ẹ bá mi bẹ̀ King Dr. Saidi Òṣùpá kó má bínú, ẹ bá mi bẹ̀ àlìfùlù bàbá wa àlìfùlà ní kó foríjì mi o kó má. bó ti ṣe ń bẹ̀bẹ̀ nìyẹn tó ń rawọ́ rasẹ̀ sáwọn olólùfẹ́ Saidi Òṣùpá tí wọ́n sọ pé àwọn yóò kọ́ lẹ́ẹ̀kan ńlá látàrí ìran ikú tó rí sí ọba orin. ṣebí ọkùnrin náà ló wọ ọ̀run yànyàn tó ní kí ọba orin máa palẹ̀ mọ́. ọjọ́ kẹwàá oṣù kínní ọdún yìí ni ọ̀tọ̀ olórin fújì máa jáde láyé. àná ọjọ́ kẹwàá oṣù kínní ti lọ bẹ́ẹ̀ ni Òṣùpá wà láyé ó wà láàyè tó ń ṣe dáadáa láwùjọ. Aliwaraki ọlọ́pàá mẹ́ta ti bẹ̀bẹ̀ ò kílẹ̀ yín náà rí sí i. gbogbo ẹ̀yin fáǹsì King Dr. Saidi Òṣùpá ẹ dákẹ́ ẹ foríjì mi, ẹ dákẹ́ ẹ ṣàánú mi, ẹ dákẹ́ ẹ bá mi bẹ̀ King Dr. Saidi Òṣùpá kó má bínú, ẹ bá mi bẹ̀ àlìfùlù bàbá wa àlìfùlà ní kó foríjì mi o kó má bínú, ẹ dákun irú rẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ ọmọdé mẹ́kọ̀ọ́ jẹ́ kó mọ́ra lọ́wọ́ o. gbogbo ẹ̀yin tẹ́ ń bínú sí mi pátápátá ẹ dákẹ́ ẹ yọ́nú sí mi, ẹ foríjì mi o. gbogbo ẹ̀yin tẹ́ ń bínú sí mi pátápátá ẹ dákẹ́ ẹ yọ́nú sí mi, ẹ yọ́nú sí mi Aliwaraki ọlọ́pàá mẹ́ta o. ẹ foríjì mi, ẹ dákẹ́ ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi o, ẹ ṣàánú ọlọ́pàá mẹ́ta, ẹ ṣàánú Aliwaraki ọlọ́pàá mẹ́ta o. mo ti dọmọnú ọ̀gẹ̀dẹ̀, mo ti dọmọnú gbó, inú ra ni mo ń sùn, ẹ dákẹ́ ẹ ṣàánú mi o. mi ì lè rìn níta mọ́ o, woro sí woro náà àgbẹ̀dẹ mo ń rìn kí gbogbo inú gbó àgbẹ̀dẹ mo ti mọ̀ báyìí, èmi àtàwọn ọbọ̀ lájọ́ ń jọ̀gẹ̀dẹ̀ inú gbó ti sú mi, ẹ dákun mi ní ṣe bẹ́ẹ̀ mọ́, rò ní wáyé mọ́ o, àánú ni ẹ fi gbà mí o. Alore TV, Alore TV, nílé nílé òkúre ẹ máa wò ó, ètò tó kọ́ni lọ́gbọ́n, ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé.